Wàhálà ti dé báyìí ní Yorùbá movie industry. Ẹ mọ̀ pé mo ṣe fídíò láàárọ̀ pé bí wọ́n ṣe fún Bobrisky ní best dress ní Ajákàjù Premier Award tán fún ní best dress obìnrin. Ẹ mọ̀ pé mo sọ pé wàhálà máa padà ṣẹlẹ̀. Wàhálà ọ̀hún ló délẹ̀ báyìí. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ọpẹ́ ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa, nílé lóko lẹ́yìn odi. Ní báyìí wọ́n ti ń blast ọdún Adékọ́lá àti Eniola Àjàó. Ẹ ṣáà mọ̀ pé àwọn ló wà ní ìcháàjì àwọ́ọ̀dù ọ̀hún, àwọn ló dẹ̀ ní fíìmù Ajákàjù ọ̀hún. Púpọ̀ lára àwọn òṣèrébìnrin ni wọ́n ti ń fi ẹ̀hónú wọn hàn láti àná tí wọ́n ti ṣe àwọ́ọ̀dù ọ̀hún. Toyin Abraham ó ti jáde ó ti sọ̀rọ̀ pé inú ò dùn bí wọ́n ṣe fún Bobrisky ní best woman dress ní Ajákàjù award, níbi tí àwọn obìnrin tó jẹ́ pé obìnrin gangan wà. Ẹ mọ̀ pé Bobrisky ọkùnrin ni. Èèyàn míì tó tún blast ọdún Adékọ́lá àti Eniola Àjàó ni Portable. Ẹ ṣáà mọ̀ Portable tó ń kọrin, gbogbo yín mọ̀ Portable. Portable náà ti jáde, ó ti sọ̀rọ̀, ó ti sọ gbogbo nǹkan tó wà nínú ẹ̀. Ó ní báwo ni wọ́n ṣe máa fún Bobrisky ní irú àwọ́ọ̀dù ọ̀hún. Ó ní ṣé Bobrisky jẹ́ àwòkọ́ṣe ni tàbí èèyàn tó yẹ kí àwọn ọlọ́pàá gbé. Ó ní ó yẹ kí àwọn ọlọ́pàá gbé ni. Ó tún wá fi lé pé tí Bobrisky bá gba àdúgbò kọjá tó bá dírẹ́sì bíi obìnrin, ó ní òun máa rán àwọn bọ́ìsì kí wọ́n nà ni. Àwọn méjì tí a sì rí pé wọ́n sì fi ẹ̀hónú wọn hàn dáadáa nìyí. Bí a bá ṣe ń rí wọn, a máa kàn sí yín. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Ire o, ó dìgbà kan náà.